wọ́n ló fẹ́ ọmọ mi. mo fẹ́ fẹ́ Fọlákẹ́ mo nífẹ̀ẹ́ Fọlákẹ́ bàbá. iṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ tí mo ń ṣe like internet entrepreneur ni mo ṣe bàbá. iṣẹ́ wo ló ń ṣe yìí. bàbá kì í ṣe ìyàwó mo máa ń ta káàdì ni o. káàdì. káàdì wo. bó ṣe. kì í ṣe MTN card. rárá bíi pé ká máa ta bíi Amazon Steam card àwọn ePay card bẹ́ẹ̀ ni mo ń ṣe. ìyàwó náà ló ń ṣe yìí. ṣe bàbá bíi pé ká máa ta bíi Play card àwọn káàdì bẹ́ẹ̀. mo ní ìyàwó ni. like ká máa ní àwọn kílẹ̀ǹtì ká máa. wọ́n máa sọ wọlé fún ẹ. bọ́ọ̀tì ẹ má jẹ. o dẹ̀ mọ̀ tí wàá ṣe máa pe DPO sẹ́ǹsì wọ́n bá mi mú fóònù wá. ó ń ṣe àwọn bàbá dáadáa. bàbá ṣe ẹ fún mi ó tẹ̀ sí fún mi. àwọn káàdì ẹyẹ ó tó lò ó báwo ló ṣe ń bàbá báwo ló ṣe ń tà wọ́n. fún yín káàdì yẹn like ẹyọ kan tí bá trade ẹyọ kan mo lè rí bí 300,000. bàbá ní sùúrù rẹ. wọ́n lè máa gba bí káàdì méjì sí mẹ́ta mi lè jẹ́ bí 400,000 mi lè jẹ́ bí 200,000 bàbá máa tú láì fún yín ṣe ẹ kí ni wọ́n fún mọ́ yín máa dùn ẹ bá tètè wo kó bàbá máa fẹ́ fún mi Fọlákẹ́ kí n tú láì fún yín ṣe wọ́n lè yóò sùtù yín ẹ wo ẹ̀kọ́ tó ó tún rúgbọ́n àyè bàbá ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ fẹ́ Fọlákẹ́ ẹ máa fún mi Fọlákẹ́ bẹ́ẹ̀ fún mi Fọlákẹ́ bàbá dúró ó ṣe gbogbo aṣọ torí káàdì ẹ mama ṣe sílẹ̀ làwọn lórí. ògùn náà kọ́ wá I'm a child of God mi ò ṣe gbogbo yẹn ọmọ Jésù lè mi ò dẹ̀ lè jẹ́ kó mi máa ṣe dáadáa nonsense. àwọn ọmọ ayé ìdí òsè ṣá.